Ọlọ́run ní yá ayyuhal ladina amanu taqullaha wa kunu ma'as sadiqin. Ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ páyè mi Ọlọ́run ẹ wá wà pẹ̀lú àwọn olódodo. Káwo orí òdodo kan lára àwọn ará Amukoko, àwọn àfáà Amukoko, tí ẹ̀yin ń pè láfáà Amukoko, àwọn Sàlàfíà 1990, kẹ́yìn ó rí pé aburú ni wọ́n gbé dání, àwa wá rí pé dáadáa ni, kí ló lè ńbẹ̀? Èmi rí àwọn ará Amukoko yẹn pé súnà wọn ó stand ju to everybody lọ. Tá bá fẹ́ máa lékún ní daraja ní imani, tá bá listen sí wọn, tá bá follow sí wọn lọ́wọ́, àwa no lè mọ̀, a lè mọ̀ ṣe correction lórí àwọn nǹkan kan tá bá kù. Ṣé a rí bí tẹ́yin fẹ́ ká follow sí wọn, a máa pín èké lọ sí ni. A máa bàjẹ́ lọ sí ni. Okay, ta lórí ẹ̀ pé tó gbọ́ mi yé sá. Ṣé a rí kéèyàn follow nílẹ̀ Yorùbá tó bá fẹ́ ṣe súnà tó lálàáfíà, kó follow sí ọ̀dọ̀ àwọn àfáà tẹ́ ń pè lámùkòkò, ọjọ́ ọ̀la àrí ó padà dá. Ṣé a rí bí tẹ́yin fẹ́ ká follow sí wọn right now, a máa ayé wọn máa bàjẹ́ lọ sí ni. Kódà ká kún yín lọ́wọ́ kí wọ́n máa bùn wá mọ́tò ká máa wá ní ájì ayé lè dá àlìkí àmì yóò sì bàjẹ́ gbẹ̀yìn torí àbànkà tó pọ̀ jẹ́ ìrújú la máa gbé wọnú súnà ìrò pé ta ló tẹ̀lé mi ta ló bọ́ mi yé àwọn tẹ́ wọ́n ń pè láfáà Amukoko yìí wọn ò lóò kẹ̀kẹ́ tó gbé fẹ́ anybody àwọn náà jọ pẹ̀lú táwọn náà gbọ́yé ni pé yá ayyuhal ladina amanu àrígbé ìmánì táwọn lè yí gbé pẹ́lí ìsọ̀rọ̀ wọn ìgbọ́rọ̀ kalẹ̀ wọn èmi náà kúkú mọ́ kí wọ́n àbátà lè máa fi jọ pé eléyìí tẹ́lẹ̀yìí nígbàtà wá ní èso olódo tó bẹ́ eléyìí ọ̀sọ̀rọ̀ fẹ́ nú àwọn èyí study tí wọ́n yí good àwọn tá ń gbé láfáà Amukoko àtàwà náà sáà níbi tàbí khalafa ara wa ní pé hùn níbi yóò èmi ń tèmi o èyàn má dìbò ẹlẹ́ dìbò èmi dìbò fún bàbá Buhari náà àjọ dìbò àbá àjọ dìbò fún Tinubu jáì ọlọ́jẹ́ bàbá náà sọ ọ̀rẹ́ ìrùkẹ́ nǹkan tó mọ̀ sọ yìí èmi dìbò fún wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàfà mi nílẹ̀ Yorùbá táwọn náà gba àwọn náà accept pé a lè dìbò why títí wọn pẹ̀lú àwọn ará Amukoko yóò máa dá wàhálà lẹ̀ nítorí pé kálukú maintain line tiẹ̀ why tọ́já wọn tẹ́yìn defend yìí torí pé àwọn náà ní target ibi tán lọ population àwọn wa tá a bá tẹ̀wà yìí èmi yìí particular tó bá fọ́ọ̀lù sínú wọn lọ́wọ́ ọjọ́ ọ̀la wa ò lè dá lágbègbè ẹ̀sìn toro yé mi débẹ̀ táyìn bá wá dúndùn pé ẹ̀yin fẹ́ defend àwọn ẹni yìí wáyé táyìn náà lè defend wọn ní defend tó jẹ́ pé tẹ́ bá fẹ́ pàdé Ọlọ́run kò ní dìbì lẹ́jọ́ burúkú fún yín àwọn tó máa gọ́mẹ̀ntì fọ́lọ̀ sọ́tò náà pẹ̀lẹ̀ ìsálábí tí ń sọ pé àwọn Amukoko kíníkà sáwọn Amukoko gbà lóní súnà ní pé èmi ń polówó èmi ń sọ̀rọ̀ pa aláǹgbàmù tẹ́mi gan máa ń ṣe súnà nítorí pé tájẹ́tì káwọn ará Amukoko lè bá gbà mí lóní súnà jẹ́ pé orí mi ò pé nìyẹn ta ló lẹ́sìn jàmọ́ ta ní ọgbà lọ́wọ́ mi ṣe kára Amukoko wá pè mí lóní súnà ó ti wá jẹ́ pé mo ti wà ní Jánnà sẹ́yìn táwọn kàfẹ́ sí pé wọ́n sàfẹ́ dárúgbùdù lẹ̀ ní pé kásàlẹ̀ Amukoko pà mí lóní súnà wọ́n gbẹ́nibọ̀dì lóní súnà wọ́n gbẹ́nibọ̀dì lóní súnà ànísàmọ̀ sí tiẹ̀ kásì rí dáadáa pẹ̀lú wọn kágbà pé dáadáa rẹ̀ kásì rí pé àwọn náà kò sẹ́ni tí olùbí tó náà ti ń sàṣe tó náà torí pé ọ̀nà táwọn náà fi ń sàṣe tó tẹ́yẹ̀ náà gbọ́dọ̀ pàwọn náà sí ni wípé àwọn tí wọ́n bẹ̀sìn jẹ́ àwọn ẹlẹ́bọ àwọn abọ̀rìṣà wọ̀nyí àwọn ta lọ́lọ́run yìí sẹ́yìn tóbi jù wọ́n lọ ni ẹ̀yin ò lè ṣe rọ́dù lórí àwọn ta lọ́lọ́run ẹ fi àwọn bóyá lórí àwọn tó bá ń sọ̀rọ̀ nípa àwọn bóyá ń fà wọ́n lẹ̀ pé bí àwọn kí ni rárá o láwọn eléyìí tí wọ́n ń dẹ̀ ẹ̀sìn rú ìtọ́ ẹ̀kẹ́ ìyẹn nàná àmọ́ tó ní pé ẹ fàyè lẹ̀ láti máa mọ́nítọ̀ àwọn onísúnà tí àwọn bá kù díẹ̀ káàtó mo rí pé tá bá ṣe fídíò tẹ́ bá fẹ́ ṣe rọ́dù lórí ẹlòmíì in the next 30 minutes tẹ́ bá ti parí tọ́wọ́ lẹ́ti jáde ìmọ̀ràn àbí àlàyé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kìíní kan ẹ fà àwọn àbòrìsálẹ̀ fi wọ́n lẹ̀ èyí ọ̀kan yí àbí ọ̀tọ̀ ní kí ẹ máa sọ̀rọ̀ tàwídì generally ọ̀tọ̀ ní pé ìtọ́mọkùnrin yìí ń sọ yìí ẹja ìtúwì ẹ̀kọ́ bẹ́ẹ̀ sí ń kọ́ ti fídíò àwọn tọ̀hún péjì kan wà májè ń dákọ̀ ẹ̀ fìtínà ní péjì náà máa dálẹ̀ láyé kò ní gbé fídíò ẹnìkan láyé àbí fídíò tí ó bá dá wà lálẹ̀ fídíò tí Dr. Saraf Dibati sinaba ti sọ̀rọ̀ kan tó lè dá táwọn àfáàsúnà ó sàfi máa tí ó fi máa dá wuyewuye lẹ̀ tẹ́ bá dẹ̀ wọ̀rọ̀ Dr. Saraf ọ̀rọ̀ wọn máa lọ́wájú máa lọ́yìn torí pé nọ́ọ̀tì lẹ́gbẹ́ ọ̀rọ̀ wọn máa ṣe kí ni jẹ́wọ́n níbi ọ̀rọ̀ wọn mí ẹ máa rò pé àwọn onísúnà gẹ́gẹ́ náà bá wí bí àwọn sàlẹ̀ àwọn tọ̀ dókítà àwọn ẹ̀yin náà kọjú sí o níbo mi sì ni ẹ tó máa rò pé torí pé àwọn máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó bá wà nọ́ọ̀tì ní tí máa ń ṣẹlẹ̀ lẹ́mọ̀ fi sọ̀rọ̀ láwọn àkókò kan ẹ̀yin ètò èèyàn níjẹ́ ọ̀tá permanently ẹ̀jẹ̀ náà ti ń bẹ lára tiwa sẹ́rí káàlì kó pè mí wọlé sí kó ní mo bùn 100 million
wallahi in dúpẹ́ fún débi pé tí fi kú láyé máa ṣàdúrà fún àmọ́ wallahi tento ń bá wá fẹ́ yí mi kú lórí tí mo gbọ́yé nú ẹ̀sìn ńjọ́ náà lè mi rẹ̀ lábẹ́rẹ̀ ìjà sọ gbowó rẹ̀ padà abele ta yin tele fún ma tó ti fún mi èmi ni mo ti ní priority lórí owó yin te ti ná gan àmọ́ ìyẹn ò ní pé kí n wá torí ẹ̀ kí n darí òdodo níjọ́ tá wá rò pori dáadáa lẹ́wà apun yín lọ́wọ́ níjọ́ tá sì lérò pé eléyìí kò gbọdọ̀ jẹ́ pé sìn lọ kẹ́ni yìí la ẹ̀sìn lọ jẹ́ lógún kó máa ṣe báyìí níjọ́ náà làwọn náà mìíràn sẹ́yìn tá a bá rí dáadáa nínú àwọn tí èsì sábòsí èèyàn làwọn Alfa Amukoko yẹn wọ́n yé sábòsí èèyàn níjọ́ tẹ́ni yìí jáde táwa náà ń fojú dáadáa wò táwa kún lọ́wọ́ táwa pẹ̀lú ẹ̀ àwọn náà ń rí i pé dáadáa sẹ́kù sáré ẹkùn tèmi di méjì lórí ọ̀rọ̀ yìí ẹ bí mi ẹni lọ́nà wò ẹ bí mi ni ẹkùn mi di méjì ìfẹ́ jèrè ìyálé ìfẹ́ jèrè ìyàwó àmọ́ mo fẹ́ jèrè lọ́dọ̀ Ọlọ́run lágbègbè ọ̀rọ̀ yìí lánàá torí pé ìntẹ́ gbé dání ní sẹ́ẹ̀rẹ́ ìntẹ́ bàjẹ́ mà ti tún pọ̀ ìntẹ́ mọ̀ lérò pé sẹ́ẹ̀rẹ́ ni ẹ fẹ́ láwọn èèyàn lójúlẹ̀ Yorùbá ẹ fẹ́ sí wọn lójú káwọn èèyàn má sóògùn mọ́ ìntẹ́ mà ti tún bàjẹ́ mà ti pọ̀ ẹ mà ti bẹ̀rẹ̀ sí báyìí má ní àwọn èèyàn jẹ́ ẹ mà ti provoke àwọn èèyàn provocation ẹ mà ti provoke àwọn èèyàn lórí mídíà àwọn èèyàn mà ti fi Islam lẹ̀ nítorí ọ̀rọ̀ ti yín táyìn bá ní Islam onílẹ̀gbẹ̀ náà ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ wọn kò gbẹ́sìn yé tẹ́lẹ̀ náà ni bí ó bá gbẹ́sìn yé ṣe bọ́yẹ ká fà á ní tẹ̀tẹ́ ni ẹ mà ti sọ̀pọ̀lọpọ̀ di káfìrí padà bẹ́ẹ̀ sì ni ẹnìkan ṣoṣo nínú àwọn tẹ́ lérò wípé wọ́n fi Islam lẹ̀ pé kọ̀ọ̀kan yín tẹ́ni ẹ bá rí mí nínú Islam Ànábì sọ pé fa wallahi la yahdiyaka Allahu bika rajulan wahidan khayrun laka min umri na'am Ànábì sọ pé kẹ́nìkan mọ̀nà látara ẹ̀ kọjá pé òun lọ gbọ́ Islam yé látara ẹ̀ ó lóore fún ọ lọ́dọ̀ Ọlọ́run ju kó fi ràn kún mi pupa torí òun lọ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá kó fi tọrẹ lọ lánàá mo jí láàárọ̀ àná mo kàn come across post kan lórí page àwọn ẹlẹ́bọ náà bá ní wọ́n bá kọ pé ọkùnrin kan ní òun ọ̀fẹ́ ìwé ẹfún ní ìwé odùfá ẹnìkan ẹfún ní ìwé odùfá òun ọ̀fẹ́ ìwé ẹ̀sìn jàgídíjàgan mọ́ wọ́n wá ní àwọn kóòtì ẹ̀ pé ẹni tó wí bẹ́ẹ̀ o wọ́n wá dákò obìnrin yẹn Yoruba Wuyi wọ́n definitely ẹni yìí máa jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ mo wá sáàsì orúkọ yẹn lórí Facebook Yoruba Wuyi ọkà gbé page yẹn wá ní máa wo program yẹn nìyẹn máa rí pé wọ́n ń fa nǹkan kan lọ́wọ́ ni lẹ́nu yẹn bá ní bá sá múra wọ́n rò pé obìnrin yẹn wá sọ pé mùsùlùmí lòun kọ́dà òun máa náwó fáwọn àfáà ní Amukoko ní bá dákọ̀ àwọn síríìtì tí àdúgbò mi ni ẹni yìí ń dákọ̀ yìí òun náwó fáwọn àfáà òun ṣe kíní kan àfáà kan nígbà tọkọ òun sílé àfáà kan wá lóun fẹ́ bóun sùn pé àfáà yẹn wá nígbà tóun orí òun bá sùn làfáà yẹn wá sàsíhun ọkọ̀ méjì sí lásìdẹ́ntì níjọ́ kan ṣoṣo ó lè já àfáà yìí náà lọ́sàsí ó lè má já àfáà yìí ọlọ́mọ fi wá sí sábàbí burúkú bí mo sì láwọn èèyàn rìpọ́tù péjì ó lè jẹ́yìn náà ó lè má jẹ́yìn náà but kí lẹ fẹ́ gbà nínú kí n ṣubú torí pé ẹ̀yin tó bá lè rìpọ́tù péjì yìí tó bá mọ̀nà mí tàbí ṣe ń jàmbá yóò ṣe o pé àfẹ́ sẹ́fọ́nà náà lè mí pé àfẹ́ kan gbọ́ ọmọ àfẹ́ kan rí mọ́ ókè sẹ́tì mo bá kú lónìí inú yóò padà wá dùn pé tọ̀kọ̀tán àwọn ará Amukoko ti pa ṣé ìtẹ́ ìwé nù mo wá pé báwo mo sì lè get number obìnrin yìí ìgbà tí mo wo ọ̀rọ̀ ẹ̀ débì kan mo rí pé mùsùlùmí lẹ́ni yìí mi ò ṣe Islam mọ́ ẹ fún mi lórúkọ àwọn èèyàn bá ṣe ẹ fún ní Ṣàngó bí yìí Ògún bí yìí kíní kan Ifá wá inú mi ọ̀rọ̀ tẹ́ rẹ́ ní sí kí sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú ni mùsùlùmí Alaikum salaam rahmatullah akú mọ́ra ọdún sí nǹkan ọdún ni kàwú gbé wá fún mi yí àbí gíní karambani ni zagba máa ń jà alámàmí obìnrin yìí wọ́n ṣe program lọ́wọ́ lánàá mo wá wo program ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ débi kan pé mùsùlùmí ló ń tẹ́lẹ̀ àwọn àfáà náà nábò ń débi tó ń bá dábò ń dé yìí ó máa náwó fàáfà ó nígbà tí wọ́n sọ̀ndẹ̀dùn arinlẹ̀ ló ń tráfù ló ń dèrò ló ìbò
mo pe en tó jẹ́ mùsùlùmí yìí ká pè padà bóyá Ọlọ́run lè ní kó gba Islam padà bí ó bá ti rìn jìnnà mo wá pe ẹnìkan tí mo lérò pé mo lè pè gbajúgbajà lórí media náà ni ọ̀kan lọ́mọ Ọlọ́run bá ṣe dáadáa fún arákùnrin náà Ọlọ́run bá pẹ̀lú ẹ̀ mo wá pè ẹ dákun nọ́mbà ẹni yìí ṣe ní lọ́wọ́ ìgbà tí ajé ọ̀kan lọ́mọ sọ̀rọ̀ ó ní ní nọ́mbà ẹ̀ lọ́yìn báyìí wà àmọ́ ń tẹ́ dá lẹ́nu kí ni tèmi ń bẹ̀ ọ̀rọ̀ ta èmi rí nǹkan tó bà mí nínú jẹ́ pé bóyá lè pẹ́ ní ìpadà sí mùsùlùmí sẹ́mi náà wá contribute lórí ẹ̀ lóòótọ́ ẹ̀sìn èmi wá jẹ́ oyé ajé ọ̀kan lọ́mọ pé ọ̀rọ̀ yìí ti yé ẹ̀yìn ti pẹ́jà wa lọ èmi ò tètè fura torí bẹ́ẹ̀ ni yìí máa ń sọ fún mi pé ẹni tá a lérò pé bóyá wákà gbọ́ sábẹ́ Yorùbá nation ni pé tájẹ̀tì wọn ọ̀tọ̀ ni ẹni yìí ló ní àwọn evidence kan lọ́wọ́ tẹ́ni yìí Islam gẹ́gẹ́ lẹ́ni yìí fẹ́ bí wo pé ẹni yìí sọ àwọn ọ̀rọ̀ kan tó ń bá clear jáde kò sí ẹni tí ò ní ṣépele èmi ò fẹ́ gbọ́ etí ọ̀gbọ́n yìí mọ̀lẹ́sí mo ní àmọ́ èyí tó clear sí wa ni pé sísúnmọ́ ẹni yìí àwa súnmọ́ ká lè pè sẹ́sìn nígbà yẹn ọba tó sì dá èmi mọ̀ bẹ́ẹ̀ bóyá ó wá fún mi lẹ̀ àjọṣe fídíò àjọṣe kíní kan kò sí nǹkan kan tó jọba lẹ́mìí mi jàmá mùsùlùmí tó gbé ẹsẹ̀ lọ ọ̀kan lọ́mọ wá ní ọ̀rọ̀ yìí nǹta dálẹ̀ nù pé àmọ́ ìjẹ́ mùsùlùmí nínú nǹkan tí ọfà ni wípé níjọ́ táwọn ń sọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ tó bá ti lọ àfi ká padà ń bẹ̀ ní kásẹ́rí ọ̀rọ̀ mọ́ tó máa rú ọ̀rọ̀ lẹ̀ lódodo tí yóò bá sí wo lóòótọ́ sẹ́rí péjì Islam ni wọ́n fi fọn rere ọkùnrin yìí sí péjì Islam ni wọ́n fi gbé wọlé àwọn èèyàn mẹ́ni yìí tẹ́lẹ̀ àmọ́ tó tún táwọn yóò tún mọ̀ sí Facebook kùn ọ̀nà tó wá gbà jáde ìlànà àwa mùsùlùmí ni ọwájú di harantan àwọn kan wá fall in love látara pé ọ̀nà Islam la gbà wọlé yẹn àwọn míì náà wá rí náà rí pé ẹni yìí náà ń sọ pé òun ò nífẹ̀ẹ́ ni yìí tẹ́lẹ̀ obìnrin tó padà délẹ́bọ̀ yìí ó ní létà ló ń padà wá nífẹ̀ẹ́ ni yìí gbogbo ẹni tó bá ti nífẹ̀ẹ́ ni yìí kò ní ṣe Islam tẹ́ bá dẹ́nìkan tó nífẹ̀ẹ́ ni yìí dénúdénú yàtọ̀ fún nífẹ̀ẹ́ ọmọ nìyẹn o sẹ́mọ̀ ọlọ́mọ sí alólórí ibú kò sí ẹni tí tẹ́ mọ̀ chief yìí ọmọ àbọ̀mọ̀ tẹ́ bá mọ̀ pẹ̀lú jẹ́nire ìjẹyànre ẹ ní bẹ́lọ̀ nǹkan burú ó ṣe ẹ wà bẹ́lọ̀ fún pé kẹ́ni yọ jẹ́ mùsùlùmí lórí rẹ̀ ok ẹni tó bá jẹ́ pé kó lè bá wa jẹ́ mùsùlùmí làwọn náà fi ń ṣùgbà ẹ̀ lónìí ká tó wá máa bá a lọ náà pé ká tó máa kì í ká tó máa jáde sórí mídíà ká tó máa forin rẹ̀ kì í ká tó máa ní tiwa náà ni ṣe tó bá dẹ̀yìn wá ọ̀la àwọn tí wọ́n ti torí rẹ̀ di tí wọ́n torí ìfẹ́ tiẹ̀ táwọn náà fi ìsìlámù lẹ̀ yìí sọ́nà wà torí tí wọ́n yóò tó lóun gbà ìsìlámù ni. ó ti contradict ara wọn ó ti yàtọ̀ síra wọn báwọn wọn wọ̀nà ìnà kankan náà. kí ló ṣe fún wọn. táwa lẹni tí ń bá wọn ṣe Yorùbá nation yìí tó jẹ́ mùsùlùmí tó lálàáfíà ẹ̀ dákun ẹnìkan ẹ̀ lérí. kò sí pé ẹnìkan bẹ lábẹ́ àwọn tí wọ́n kóra wọn jọ pé Yorùbá nation yìí ó wá jẹ́ mùsùlùmí kan tó lálàáfíà ẹnìkan ò ní sọpọ́ọ̀tì wà fún lórí bú. ẹ̀sìn gan ò fàyè gbà pilẹ̀. bẹ́ẹ̀ni torí pé ìtura kọ́kọ́ gbà wọlé nìjẹ́ lẹ́yàmẹ̀yà. ẹ̀sìn gan takò. Yorùbá nation yìí lọ́wọ́ bí gbogbo àwọn ọmọkùnrin tó bẹ̀rẹ̀ jáde lónìí tí pé ní ta lọ́lọ́run Yorùbá nation ló bí. ariwo bí tó ti bí gbogbo ariwo tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ lónìí gbogbo àwọn abọ̀dìsà tó padà já nǹkan mà ti ṣẹlẹ̀ lórí mídíà. ilẹ̀ Yorùbá wá di pé èèyàn lo ẹlẹ́hàá wà lórí mídíà ó lo nìkọ́ yìí sì ń polówó Ọ̀rúnmìlà. àwa lè pè lẹ́lẹ́hàá mọ́ ọ̀há tiẹ̀. ìnífẹ̀ẹ́ ọmọ nìyàn ìbẹ́lọ̀n tí ẹ̀bọ̀rọ̀ máa bẹ́lọ̀n fẹ́ nìyí ni ká máa bẹ́lọ̀n fún ní kọ́lọ̀ pé kọ́lọ̀ ń darí ẹ̀ kọ́lọ̀ gbogbo àwọn ọ̀tá ẹ̀ lọ́kùnrin lóbìnrin gbogbo ọ̀nà tábàgbà dẹ́tẹ̀ sí chief yìí Ọlọ́run ò mọ́jẹ́ tẹ wọn ṣẹ lórí ẹ̀ àmọ́ yẹni yìí jẹ́ni rédépò pé kọ́mọ̀ lùsì láyé kọ́mọ̀ lùsì láyé kí a máa ní kọ́ gbà sílámù ọmọ dágan ẹni yìí ọ̀dá léyìn níbi pé tẹ́ bá mọ̀ lónìí gbogbo tinútinú ẹ̀ torí ẹ̀ ní fi ń lọ́ta lẹ́fì pé eléyìí ló ní fọ́ọ̀sì ẹ̀ lọ́wọ́ eléyìí ló ní fọ́ọ̀sì ẹ̀ lọ́wọ́ torí pé táyìn bá fọ́ọ̀lù sí lọ́wọ́ yóò fẹ́ fi tunituni yìí hàn táyìn bá tún fọ́ọ̀lù sí lọ́wọ́ ọ̀tọ̀ ni tó sọ fẹ́yìn ọ̀tọ̀ ni tó sọ fẹ́yìn ọ̀tọ̀ ni tó fẹ́ ṣe ni pé ó fẹ́ balance táyì sì ṣe gbé bá ní ó sì rí bẹ́ẹ̀ ẹni tí ó bá máa gbé ayé bá múnáfìkí ló náà dẹ̀ kò sí rọ́mí yóò dá yín yóò dá lọ́n torí pé kò rọrùn gbogbo àwọn táwọn ń bá wọn lọ lónìí ní mùsùlùmí tó bá ń fan rere ẹni yìí
tó bá sì ìdúró tàná ti yàtọ̀ sí tòní níjọ́ táwa ń lọ lè bẹ́ nìyí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà bí wọ́n bá ń kọrin búùkì mi lórí ọ̀rọ̀ yìí lónìí ẹni tí wọ́n dájú ìjà kan tí wọ́n lọ́ọ́ da gbogbo ẹ̀rú wọn ní àwọn jábà ti sọ̀rọ̀ bọ̀ bàbá alábùjá náà bẹ́ẹ̀ náà àwọn tó dá wa náà ilẹ̀ pẹ̀lá kí ni tèmi níjọ́ tá a sì lọ lè bá pẹ́kọ́ gba sílámù Yorùbá ní èsò tí ìwáyé ń jọ náà kò sí mbẹ́ a lọ lè bá èèyàn mú mọ̀ mí lágbájá ẹgbà sílámù èèyàn bá súnmọ́ èèyàn tó bá súnmọ́ èèyàn sàtúnmọ̀ mo tún kò sá àṣìṣe wá sí fún a ní sùn lóru ẹgbà sílámù ẹni yìí wá sọ̀rọ̀ kanjọ́ kan ní àfáà mi kí n gbà sílámù sí gbogbo tí ń lò yìí ń dà gbogbo ẹ̀nù ìsìlámù ọ̀faramọ́ onítọ̀ ẹjẹ́ ìgbà tó yá ni Yorùbá Nation wá wọ̀ ìgbà tí Yorùbá Nation wọ̀ èmi pásánà mo fẹ́ ní yìí ní mọ̀ràn ẹ fi Yorùbá ní ẹ̀yin ẹ máa jáyé tí yín lọ ẹsẹ̀ kéde kan àbá mi kíní kan wọ́n sì sọ̀rọ̀ wọ́n ní point mo ní tọ̀ salam ta ló bí ìyá tèmi tí kọjú sí ìjọba ó bọ́ mi ìjọba máa sọ ní dédé arin lẹ́ni ìgbẹ̀lẹ̀ mi ti rí pé ọ̀dán òrí kọjẹ lọ mi ò tí àwọn alájẹun kánú èmi ó lẹ́yìn fátí àti mọ́mọ́ kan náà mọ́mọ́ náà tọ̀sí nǹkan náà nù náà ní gáìdì yín bí wọ́n ti wá ń sọ lónìí wípé àwọn tí wọ́n ń di ẹni pàápàá jùlọ irú ẹni tá ló di torí ọ̀rọ̀ táwọn yẹn náà padà ń sọ lórí ọ̀rọ̀ yẹn náà ló jẹ́ kí mi náà sọ̀rọ̀ ìpè kí ni tèmi ẹni tó wá di abọ̀rìṣà lónìí kí ló jọ láti jọ títí ń bá Islam bọ̀ gbogbo bàtà láà ń fọ̀rọ̀ Yorùbá Nation yìí náà tí wọ́n náà ń fọ̀rọ̀ Yorùbá Nation kò sí Yorùbá Nation ẹni yìí kò fi Islam lẹ̀ yẹn o àmọ́ recently tí ò ti jọ̀sẹ̀ kan lọ lónìí ó ti padà fi Islam lẹ̀ yẹn wọ́n padà wá send number yìí sí mi mo fi message kalẹ̀ fún ẹ rántí níjọ́ kìíní àná ẹ̀yin náà ẹ ti pọ̀ lọ́n lẹ́yọ̀ kan rí ìjà ló dé gbogbo ẹni tó bá sẹ̀yìn èmi ò sọ pé kẹ́ ẹ má jà má pẹ̀lú ẹni tẹ́ bá jà àmọ́ ẹ má jẹ́ ìsìn ọ̀bọ̀ lọ́wọ́ yín ìjà wà lọ́tọ̀ ẹ̀sìn dájú ìjà wà lọ́tọ̀ mo ní gbogbo ẹni tó bá wù wá bú kan fún yín ẹ má rò ẹ̀yin náà mọ̀ mo ní gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́yin náà mọ̀ Islam kọ́ lọ́rán tẹ́nì kan bá wá sẹ̀yìn ẹ má jọ provoke yín kẹ́ ẹ fi sí wa wò ẹ̀yin èèyàn ẹ sì provoke àwọn èèyàn lórí mídíà ẹ sì jẹ́ kí wọ́n fi Islam lẹ̀ provocation ni sẹ́ńtẹ́ bá provoke yín lórí mídíà lórí Facebook tí ò bá ìmọ̀ lára èèyàn tí a mọ̀ pé provoke ẹni lójú fi Islam lẹ̀ èmi wá drop message fún lánàá mo rí pé kò tí ẹ̀ yá sí ìgbà tó jáde sí mídíà lónìí ó lóun ò tí ẹ̀ sí Islam mọ́ yẹ́nyẹ́nyẹ́nyẹ́ ni ìgbà tó lóun ò ṣe mọ́ sẹ́rí kó tó ṣe mi ọmọ pé yóò tún jáde lónìí mi bá tún lọ drop message kalẹ̀ fún wípé mo gbẹ̀yìn o ẹ má jẹ́ Islam ọbọ́lọ́wọ́ yín o ẹ ṣe kíní kan o mo drop message yẹn láàárọ̀ yìí ìgbà tí ó tó bí láì ìgbà tí wàhálà bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ yẹn máa bẹ̀rẹ̀ sí máa mọ́nítọ̀ ìtẹ́nìyẹn bá ń ṣe máa rí pé ó rí àpọ́sọ lánàá náà ó ní wọ́n ti padà ó ní wọ́n rìpọ́tù péjì ó náà látara pé rìpọ́tù péjì ẹ̀ wo rárá ó ní wọ́n rìpọ́tù péjì ìgbà tí wọ́n rìpọ́tù péjì ẹ̀ sẹ́rí provocation kò sí tí ò lè sọ yín dà ó tó wá ìgbà tí wọ́n ó ní gbogbo péjì ó ní péjì mẹ́fà lóní àbí nǹkan ó ní wọ́n ti rìpọ́tù gbogbo ẹ̀ ìyẹn ni pé kò lè go live mọ́ lórí péjì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn monetization dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti monetize péjì wọn tí wọ́n máa sanwó èmi ọmọ ó tọ̀ ẹ̀kejì ni pé àwọn ti rí mídíà yìí pé tí wọ́n bá fi lè ní wọ́n di àwọn lọ́wọ́ mú bìkan bígbà tí wọ́n fẹ́ sọ àwọn sókùnkùn ayé ni ìyẹn kún lọ́wọ́ tó jẹ́ kóbìnrin yẹn padà wá fárígá yẹn pé òṣù bí yìí gẹ́gẹ́ wọ́n máa jẹ́ látòní lọ sẹ́mọ̀ kálẹ̀ ẹ̀rọ ni tíru obìnrin yìí tẹ̀yìn àti ẹ̀bá ní ìzù ẹ gbìyànjú ni tí a ìyá tí bá sọ̀rọ̀ kan tó bí yín nú ẹ má bínú mùsùlùmí ní mùsùlùmí làwọn náà gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ni yẹn náà fi realize ẹ wo bí tẹ́ bá jẹ́ dé lónìí obìnrin yìí máa di ẹlẹ́bọ yẹn mọ̀nà mímọ̀ mẹ́nu kádàrá kéèkù ó lóun ò ṣe ìsìláàmù mọ́ kò sí tọ́kàn pẹ̀lú pé èèyàn ṣe kiri ó ní tẹ́lẹ̀ ó ti máa ń wálúwà tẹ́lẹ̀ káàtẹ̀ pé ìrìnkúrin náà ní ìbọn nínú ẹ̀sìn tẹ́lẹ̀ náà ó ló máa ń wálúwà kò sẹ́ni tó ń róbìnrin ṣẹ́kọ́ máa wálúwà àmọ́ display picture ẹ̀ sẹ́nígbà tó sọ lónìí pé òun ti di abọ̀rìṣà yẹn yẹn òun mọ̀ ya bọ́ síbi tí mo ti send message sí mo sì delete gbogbo ẹ̀
tó ní mo ti gbìyànjú tèmi. Ǹjẹ́ Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn rí wípé ibi tá a bá dénú nítorí pé bóyá àjọ súnmọ́ ẹni tó bá wọn polongo Yorùbá nation wípé bóyá wà láwa èmi mọ bóyá àwọn bìlífù pé ẹni tí ibi tẹ́nìkan bá nǹkan jẹ́ lé lónìí pé ń jọ́ tẹ́nìyẹn bẹ̀rẹ̀ àwa náà ń bẹ̀rẹ̀ àwọn tó kún lọ́wọ́. Yóò sì ti bẹ̀rẹ̀ lu léyìí ká tó jọ sàṣepọ̀. Ná Bàtà jọ sàṣepọ̀ ìpìlẹ̀ eléyìí. ẹnìkan ní ó dájú pé obìnrin yẹn gan ò gbádùn ní Mùsùlùmí ná Ẹ má ti dájọ́ bá ẹ má ti dájọ́ bá òun nílẹ̀ Yorùbá kí Facebook ò tó dé kí ni máa sáwọn èèyàn di Christian tẹ́lẹ̀ tẹ́ bá bèèrè lọ ẹlòmí ní àlákàlà yìí pọ̀ ló jẹ́ kó wọ́n di èrò church àlákàlà sẹ́rí ibi táwà wáyé níbi tí sọ́ọ̀bù tí kọ́kọ́ ló mẹ́rin tẹ́lẹ̀ níbi primary school yẹn ẹ wo iye táwọn san ní sọ́ọ̀bù yẹn alájì tájọ àlẹ́gbẹ̀ ara wa yẹn tí ń tasọ yẹn ó ní Saudi loan ti kó 14 million naira ló bá wọn Nàìjíríà nígbà yẹn bóyá 2014 àbí nǹkan ló ní 14 million naira bá wọn Nàìjíríà bóun sì ṣe dé òun sì gba sọ́ọ̀bù yẹn wẹ́rẹ́ ó sì dẹ́dún arinlẹ̀ ó ní bóun ṣe ń bá mi sọ̀rọ̀ yìí 17 million ní gbèsè tó wà lọ́rùn lẹ́yìn ìgbà tí 14 million lẹ́yìn ìgbà tí 14 million parẹ́ tán òun ti wá jẹ gbèsè 17 million ẹni yìí padà wá di ẹni tí ń dín iṣu àtẹ̀yìn tó bá jẹ́ Yorùbá ní kí ni ó ṣẹlẹ̀ yóò ti dẹ̀lẹ́bọ yóò ti mọ́ ọwọ́ sọ́ọ̀sì lọ ní pèrò kí ro tún bọ́ pẹ̀lú ògùn Ọlọ́run bí sáfù wájú látọjọ́ tòsí pẹ̀lú ọkùnrin pẹ̀lú ìmánì tó lágbá báwo làwọn àfáà ṣe sí láwọn agbègbè ibi táwọn wà yìí tó jẹ́ pé gbogbo orúdàmú tó bá dé bá mùsùlùmí ń bẹ́sìn lọ ni wọ́n ti mọ̀ pé ọwá bẹ́ẹ̀ ni tí dàmú díẹ̀ bá ti dé bá Yorùbá tẹ́lẹ̀ wọ́n fi Ìsìlámù lẹ̀ torí ìpìlẹ̀ gẹ́gẹ́ foundation wọn yẹn gẹ́gẹ́ ọ̀dá ok nígbà táwọn náà ti wá mọ̀ báwọn tẹ́lẹ̀ èèyàn àti mọ̀ tẹ́lẹ̀ náà pé obìnrin yìí ń bá wọn ṣe Yorùbá nation ìmọ̀ jáde ìmọ̀ ṣe Facebook ìmọ̀ ṣe kíníkà ìsìn kílẹ̀ mùsùlùmí tábà bárù wọn jà á bàjà níbàjà níbi tí làákàyè mọ́ tí ó fi lè rí ní àsì mùsùlùmí tágbọ́sí àgbọ́yẹ̀sí rẹ̀ bí irú rẹ̀ ṣe dẹ́lẹ́bọ̀n ẹ mọ́ yẹ èèyàn tó ní ó tó kó dání yóò ní fọ́lọ́wà àwọn tí ọgbádùn pọ̀ lẹ́ Yorùbá ga tẹ́lẹ̀ bọ́ọ̀lù ìlẹ̀sìn ní tí sọ́sà látù tó tún gbóṣẹ́ fún ọ̀lẹ́ni tí wọ́n wòye tàbálòbìnrin yẹn ọgbádùn fine àmọ́ tí a bá di ilé lórí pé kò gbádùn ni ṣe bí àìgbádùn àìmáyé káni mùsùlùmí náà lòun náà ní gbádùn déwájú Ọlọ́run kan wo ṣe fún ni pé nígbà tí ọ̀lẹ́bọ lẹ́rù ọ̀rẹ́ ni tí ń wo sẹ́ni tí ò rí gẹ́gẹ́ bí àìdá ní sọgbádùn obìnrin yìí sì sọ lórí program ẹ̀ pé gbogbo àwọn àfáà tí wọ́n sàásùn tó máa ń háwó fún kò sẹ́nì kankan tó ń sógun lọ́wọ́ ẹ̀ lóhun òṣogun tájà kankan tẹ́lẹ̀ náà àṣìrẹ́ nìkan kan táì ó lóhun òṣogun tájà kankan lọ́wọ́ anybody definitely tó bá yẹ pé ògùn náà lá ní wọ́n ń ṣe táà fi ń pè wọ́n lẹ́lẹ́bọ̀ obìnrin lóhun èso ògùn tẹ́lẹ̀ náà àjọjá sí pé ibi tó máa kù sí àwọn ibì kọ̀ọ̀kan ajẹ́pọ̀ bọ́há ni bẹ́ẹ̀ ni ó lóhun ní mọ́tò bíi mẹ́rin ó ní iléeṣẹ́ pure water ó máa ó ní tó bá dìgbọ̀dún lé yẹ́bẹ̀ òun jákò ráìsì àpòsí tó wọ́n máa ha fáwọn èèyàn ni irú rẹ̀ bẹ́ẹ̀ wá lóhun òsè Islam mọ́ látara pé provoke ẹ̀yìn kọ́ lẹ́sì fi wà ní Ghana àdánwò ni èmi wá fi mẹ́sẹ̀lì kalẹ̀ fún pé gbogbo tẹ́ bá pàdé challenge ni ẹ dúró pẹ̀lú Ọlọ́run ẹ bọ́lọ́run bá dúró gbogbo ẹ bọ́lọ́run dúró ẹ má fi Islam mọ́lẹ̀ ní ti ẹ̀rù pọ́bọ̀ nǹkan kan ní sábà bí lálàyé nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé sẹ́rí ẹni tí kálukú wọn fẹ́ mọ̀ defend yìí the more bẹ́yìn bá ṣe ń jáde tí mùsùlùmí kan bá ń jáde tí bá ń defend ẹni yìí totally bẹ́ẹ̀ tí ń defend ẹ̀ pé kíní kan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ọmọ sí jùlọ bẹ̀ ẹ̀ sì ń sọ wọ́n dàbọ̀ ìsàsí ìròpé tí mo ń sọ yìí bẹ́ẹ̀ ni lẹ́yìn pé tí yí ni pé gbogbo tó bá dà yín pọ̀ tẹ́yìn lérò pé ní eré ní ẹ má bẹ́lọ́ fún níjọ́ táwà jọ ń sàṣepọ̀ tá fi jọ ṣe fídíò ọ̀rọ̀ Yorùbá ní ṣe èdè o Yorùbá ní ṣe ti carry everybody along pẹ̀lú ẹni yìí àwọn èèyàn tí wá ajá kí ẹ̀ wọ́n ti torí ti ẹ̀ dábọ̀rìṣà ṣé tó ń bá wá darí padà sẹ́ni yíọ́ sáwọn tọ̀hún tí wọ́n ti torí ti ẹ̀ fi Islam mọ́lẹ̀ ní ọ̀wà jákulẹ̀ lónà wà ní mo gbà Islam ni onígbà Islam wọn Islam ní ká bẹ́bí wájà Islam ò ní ká sun wọn ná Islam ò ní ká tì wọ́n mọ́lé Islam ò ní ká gbógun tì wọ́n lókùn ìgbà tí wọ́n bá ti gbógun tì wá lórí ẹ̀sìn wa àmọ́ ìfẹ́ tí bá ń bẹ láàrin ẹni tá a bá nífẹ̀ẹ́ sí tí ó bá ti kọlù fún Ọlọ́run pẹ̀lú ẹ̀sìn tiwa náà káyẹ̀ bá fún. akùndínukún waliya din
Islam péjì mùsùlùmí lẹ fi fún ẹni yìí lórúkọ débi tó dé. wàhálà rẹ̀ dé kalẹ̀ agbára ò ká mọ́. Wattaqu yawman turja'una fihi ila Allah. Ẹ nípa ìyà Ọlọ́run pẹ̀lú ọjọ́ tí kálukú wọ́n pàdé pẹ̀lú Ọlọ́run. lákòókò tí ò ní gbà. Thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun. Bí mi ti ń bá yín sọ̀rọ̀ yìí pẹ̀lú wọn bá tá à ń bá yín sọ yìí àwa ń sọ à ń jáde lórí mídíà bọ́lọ̀ nǹkan ti fún wa lágbára mọ́ ni. Ó dá yín lójú pé lórí Facebook tá a fi ń bá yín sọ̀rọ̀ yìí ìsìn owó náà ń ṣe wọ́n ń wówó ni lẹ́yìn àwọn èèyàn kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bá ní wọ́n ń gbọ́ mi wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi tí wọ́n ń pè pé àfa exchange account number yín ẹkúṣẹ́ mo bò yín ní nǹkan. wáyé lẹ́yìn yìí. tó bá yẹ lẹ́yìn yìí mi ò ní ọ̀nà kan lórí mídíà pé bóyá Facebook kan sanwó kan fún mi. ìyẹn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá nítorí viewers ká má bàa lù sí viewers wọ́n wá ń ṣe nìfà. èyí tí ò yẹ. wọ́n mọ̀ wá sọ pé ìjọmọ̀ ìyá èdè ó ju ìjọmọ̀ ìyá ẹ̀sìn lọ. wọ́n gọ sábẹ́ yìí. wọ́n gọ sábẹ́ yìí pé àwọn mùsùlùmí pé àwọn tó máa ń pé Yorùbá làwọn Yorùbá ni wá ẹ̀yà báyìí nísìn bó ọba gba físà òun ò lè wọ Sáúdí ìlú tàwọn ní ẹ̀bá ní kọ́ sọ́wọ́n máa bọ́ ọmọ yáwọn jà ní. yóò fi dọ̀rọ̀ rú. yóò máa fi dọ̀rọ̀ rú àwọn kírísítẹ́nì wá ń sí à prógrámù mùsùlùmí tí ń ṣe wá sí. láti lè rí followers. torí pé tí wọn bá ṣe báwọn wọn ò lù sí followers. tọ́lá àwọn náà ní calculation bí a ti ń ṣe yẹn. bẹ́ẹ̀ni lápèjúwe ó ti rò pé tóun bá ṣe fídíò lọ́sẹ̀ yìí nísìn èèyàn 40,000 wò èèyàn wà rà 20,000 wò tóun bá ti bẹ̀rẹ̀ sí sọ pé Islam lọ́nà tó bá sí Islam tóun bá ti bẹ̀rẹ̀ sí sàlàyé lakum dinukum waliya din lápèjúwe ọjáde ìjọ kan ó tún Suratul Kafirun àwọn kírísítẹ̀nì ti mọ̀ pé kírísítẹ̀nì bínú ẹlẹ́bọ bínú kálukọ́ yẹ̀bá yóò lè wọ́n sì jẹ́ followers ẹ̀ tẹ́lẹ̀ yóò lè mọye èèyàn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lára òun náà lè kọ́ àwọn èèyàn bí wọ́n ti sàlùwàlá kò lè ṣàlàyé tó gbèyàn jáde nú ẹ̀sìn torí pé àwọn tí wọ́n ń gbọ́ ìyẹn bí kọ́pọ̀lọpọ̀ bá fẹ́ ṣe program ogun ọ̀tẹ̀ ń bọ̀ nílẹ̀ Yorùbá ẹ máa ṣé wọ́n jẹ́ mínísítọ̀ fún ìfọ̀mẹ́sà ìjọba ni ṣe tẹ̀sìmọ́ kọ́ ẹ̀yin lọ́ba ilẹ̀ Yorùbá ẹ ta parada ẹ máa wò pé ṣé tọ́pìkì lélẹ́yìí kọ̀wá gbogbo yóò fẹ́ wò yóò máa balance bí ọ̀rọ̀ yẹn àwọn kírísítẹ́nì yóò máa mú ti wọn torí pé kọfẹ́ lose followers torí pé population Yorùbá kéré tó bá lọ fẹ́ máa píìsì súnà èèyàn tí yóò máa gbọ́ kéré torí pé ìwọ fẹ́ máa condemn nínú àwọn Yorùbá tí ò tó nǹkan yóò fẹ́ máa condemn báwo lọ sí fẹ́ mẹ́tọ̀ pẹ̀lú àyàfi tó fẹ́ máa túnlà sí èèyàn lókù ọ̀nà tó tún lè gbà tó fẹ́ máa túnlà sí èèyàn tó ẹ pé nítorí fẹ́ sọ lónìí pé àwọn àfáà tí wọ́n ń jalè ẹni tí wọ́n mú ẹwà gbá sírí àwọn àfẹ́ jálà ní ó kọ wọn rèé àwọn kírísítẹ̀nì àti gbogbo wọn wá àwọn náà máa kọ́mẹ̀ntì pé eléri ibú ni wọ́n wá wòran àwọn tíyẹn bá lóun fẹ́ mẹ́tọ̀ pẹ̀lú tí Facebook ó fi máa sanwó fún ní Nàìjíríà pẹ̀lú lórúkọ ẹ̀sìn eléri ibú ní ọ̀padà dà for now o lè lówó kò tún wá ní ládàá kò tó bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá for now ọba ti lówó ládọ́ sọnù pẹ̀lú tí Facebook wá pẹ̀lú tí wọ́n list kalẹ̀ láti máa lọ lápèjúwe lẹ́nu jọ́mẹ́ta yìí àwọn sàlàfíà alùsúnà ẹ̀nà sàlàfí 1990 lẹ́nu oṣù mẹ́fà lónìí níjọ́ tí sàlàfí ti ń bẹ̀rẹ̀ Yorùbá tálùsúnà ti ń fẹ́ Yorùbá èwo lórin jù ìgbà tí sàlàfí 1990 délẹ̀ ó ń lọ láriwo sàlàfíà wá jáde jù fídíò yẹn lórin jù torí pé gbogbo èèyàn fẹ́ gbọ́ fídíò tẹ́ bá ti bàyàn ló kọjẹ́ níjọ́ tá àfáà àti yín náà sọ pé sàlàfí 1990 fíwọ́sì tí wọ́n níjọ́ náà lọ́pọ̀ jù torí pé àwọn ará Amukoko yìí tájẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ ni irú súnà tàfà yìí ní ọ̀pọ̀lọpọ̀ Yorùbá náà fẹ́ ṣe súnà yọ̀bọ́kẹ́ kò sírú súnà báwọn ní gbogbo táwa wà ń bíbà kò sírú súnà tí wọn níbi táwa wà ń bíbà gbogbo àwọn onísúnà táwa wà ń bíbà kò sí ẹ máa ṣe kọ́ra náà àwọn Tìjàníyà pé onísúnà náà làwọn náà Amada Tìjàní borí èèyàn bá fi dàrú lórúkọ súnà tí ń pe Ibrahim Niyasi ní wàlí Ọlọ́run tí àfáà súnà ní rọ̀dí aláwa èrì rẹ̀ burú nù tẹ́ ẹ bá fẹ́ ní fíwáàsì nílẹ̀ Yorùbá àfi kẹ́ dàrú dàpọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí forí Sàláfì 1990 gbára wọn tẹ́ ń forí tọ̀ ń gbára wọn àwọn èèyàn wà
torí pé ẹ fẹ́ túnà lápèjúwe ẹ wòye mùsùlùmí tí bẹ́lẹ̀ Yorùbá alùsúnà tí bẹ́ẹ̀ wọ́n kéré àwọn tán wá síríọ̀sì ní alùsúnà yìí mọ́ níwọ̀n bá lẹ́yìn tó jálù sínú ọ̀nà bẹ́ẹ̀ni àwọn táwa wà yìí àwọn tí wọ́n síríọ̀sì jà wá lọ làwa fẹ́ gbọ́ kìí sí àwọn tí wọ́n síríọ̀sì rárá táwa náà mọ̀ pé eléyìí bí a bá ń tẹ̀lé àwọn eléyìí yóò máa pín kìlọ̀ sí ni torí pé ọ̀rọ̀ tó balance làwọn náà fẹ́ máa sọ ọ̀rọ̀ táwọn onísúfí ọmọ gé tí wọ́n máa rí pé eléyìí súnmọ́ wà fa àwọn onísúnà ló tún máa dàdúmọ̀ wọn náà lọ́wọ́ pé sábà léléyìí dànù fún wọn ni ẹni tó bá kọ́ àwọn mùsùlùmí sínú òrùjúlẹ̀ Yorùbá òun ni ọmọ ní viewers àmì tó bá dúró rí pé kí ni Islam qala Allahu qala Rasul tó bá jẹ́ pé bí tẹ́yìn àtàwọn àfáà súnà yókùn náà ti ní ìkìláf wípé alẹ́ dìbò tó bá ti sọ tiẹ̀ ó sì move on but lókè ìgbà tó bá ń ṣe fídíò tó bá lọ program kan wọ́n máa sọ pé èmi ọ̀sán àwọn alùsúnà tẹ́sẹ̀ wọ́n náà o ìtọ́ ń seun viewers ọmọ wa torí pé àwọn èèyàn kan fẹ́ mọ àwọn alùsúnà pé àwọn kan bẹnu wọn tí wọ́n ṣe wọ́n náà ìtọ́ ń seun ẹ̀ ń bà nǹkan lójú jẹ́ sí ni tẹ̀lé mi wọ́n pè yín gbogbo òde tó wá ti pè yín ní tí wọ́n fẹ́ ṣe wọ́n bá ìmọ́ni àwọn èèyàn jẹ́ ní o lápèjúwe àwọn àdùsù sẹ́rí mi ọ̀sán súnà tó dúró dédé súnà àwọn sálàfì ni mò ń sọ mi ọ̀sán àwọn súnà tán ṣe wọ́n náà o èyí táyì gan ṣe yí wọ́n náà gẹ́gẹ́ ni kí náà ń kà ọ̀rọ̀ mi yóò kọ́ wataku yawma turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuslamun